Ẹ̀kálẹ́ o, àkú iṣẹ́ látòrọ̀ Ìdùmarè yóò dé gbìyànjú wa ládé. Ìròyìn àṣálẹ́ ló sì jù ròyìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìdánilójú fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé iṣẹ́ àtúnṣe tó ń lọ lọ́wọ́ lórí òpópónà Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Benin àti Èkó sí Ìbàdàn yóò parí ní àkókò tó yẹ. Nítorí pé àwọn òpópónà yìí wọ́n jẹ́ àmúlò pàtàkì fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe onímọ̀ ẹ̀rọ David Umahi ló sọ̀rọ̀ yìí nígbà àbẹ̀wò rẹ̀ síbi iṣẹ́ àtúnṣe náà. Ó sì ṣàfihàn pé ìjọba kò ní dáwọ́ iṣẹ́ dúró títí gbogbo òpópónà náà yóò fi parí. Lukman Adifẹsọ ló jábọ̀ ìròyìn. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe onímọ̀ ẹ̀rọ David Umahi sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ adarí tó ní ìfọkànsìn àti ìfarajìn pátápátá láti rí i pé iṣẹ́ àtúnṣe àti ìtẹ̀síwájú lórí òpópónà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ parí ní kankan láti mú ìṣòro àwọn arìnrìn-àjò lórí òpópónà kúrò pátápátá. Alákòóso sọ̀rọ̀ yìí nígbà àbẹ̀wò rẹ̀ sí apá kan iṣẹ́ àtúnṣe òpópónà ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó sì fi dá àwọn aráàlú lójú pé ìjọba àpapọ̀ kò ní dáwọ́ iṣẹ́ dúró lójú òpópónà títí yóò fi parí. Abíọ́dún Babalá ló jábọ̀ ròyìn ẹgbẹ́rún náà síwájú sí i. Mínísítà fọṣẹ àkànṣe lákòókò tó ṣàbẹ̀wò láti wo ibo iléeṣẹ́ dé dúró àti láti wo ìfọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ náà ojú pópónà lágbọ̀dọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Mínísítà fi ìdùnnú rẹ̀ hàn nípa iṣẹ́ tó kójú òṣùwọ̀n tí agbaṣẹ́ṣe kọ̀ǹgílá náà ṣe. Mínísítà ṣàlàyé pé ọ̀nà náà jẹ́ ṣíṣe láti ṣàmúlò fún àwọn ọkọ̀ tí ń kó àwọn ọrù oríṣiríṣi àti àwọn ìgbòho láti àríwá sí apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyí tí ìjọba àpapọ̀ fi káàárọ̀ pẹ̀lú ìgbìmọ̀ rẹ̀ láti rí dájú pé iṣẹ́ náà fẹsẹ̀ jáde láìpẹ́. Mínísítà àjọpọ̀ ìdúró pé tí ojúgbogbo mẹ́rẹ̀ẹ́sẹ̀ náà bá ti parí, ìṣe ni iná ìtànsánwó sólà pẹ̀lú ẹ̀rọ ayàwòrán ìgbàlódé yóò wà níbẹ̀ fún ètò ààbò tó péye. Agbaṣẹ́ṣe kọ̀ǹgílá ọ̀hún lu àwọn Bọ́lá Tinubu lẹ́gbẹ̀ẹ́ fún ìgbàgbọ́ rẹ̀ nínú àwọn kọ̀ǹgílá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bí àgbáyé ṣe ń ṣe ọjọ́ ìrántí àti ṣíṣe ìfarajì fún àdínkù ìṣẹ́ òun òṣì ní gbogbo orílẹ̀-èdè, ọjọ́ yìí ni wọ́n yà sọ́tọ̀ láti fi ṣe ìpolongo àdínkù ìṣẹ́ òun òṣì. Ìṣẹ́ òun òṣì kìí ṣe nípa owó nìkan, ṣùgbọ́n nípa iyì ènìyàn, ìdádòdòdò àti ìbáṣepọ̀ tó dá lórí ìtẹríba àti àjọṣe rere pẹ̀lú àkòrí fífi òpin sí ìfarapa àwùjọ nípa ìbọ̀wọ̀ àti àtìlẹ́yìn tó péye fún ìdílé. Nínú ìròyìn yìí ni Ruth Agbele ṣàlàyé iṣẹ́ takuntakun tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe láti dín ìṣẹ́ òun òṣì kù kí ìdílé àti àwọn aráàlú lè gbé ìgbésí ayé rere. Láti mú àlàyé iṣẹ́ nípa fífi gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ètò ìlera adójútòfò àti ìtọ́jú tó péye, àjọ adójútòfò ìlera lórílẹ̀-èdè ti pe àwọn ẹ̀ka ìjọba tó ń sanwó ìlera fúnra wọn síbi ìpàdé tó dá lórí àtúnṣe tó wà nínú ètò ìlera àti pàtàkì sísan owó àfikún ní àsìkò tó yẹ. Uche Ugochukwu jábọ̀ ròyìn pé ìpinnu yìí jẹ́ apá kan nínú iṣẹ́ takuntakun tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe láti ṣàṣeyọrí ètò ìlera fún gbogbo ènìyàn. Ìdọ́gba nípa ìtọ́jú àrùn jẹjẹrẹ jẹ́ ohun pàtàkì fún ẹ̀ka ìlera orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn onímọ̀ ìṣègùn òyìnbó tó wà lórí ètò Good Morning Nigeria sọ pé kí ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ètò ìlera jẹ́ kí ìmọ̀ àti ìkẹ́kọ̀ọ́ àwọn dókítà tó ń tọ́jú àrùn jẹjẹrẹ pọ̀ sí pẹ̀lú ṣíṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ ètò ìlera kí a lè pa àìdọ́gba tó wà nínú ìtọ́jú àrùn jẹjẹrẹ mọ́ pátápátá. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàárọ̀ o.